Káàárọ̀ gbogbo ọmọ káàárọ̀ oòjíire season 1 ló kí látòrí Oduduwa TV radio. A fẹ́ fi àsìkò yìí kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pátápátá àti ẹ̀yin olólùfẹ́ Oduduwa TV radio. Inú wa dùn lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. Ẹ dẹ̀ kú oṣù tuntun tí a mú yìí. Ayọ̀ àti ajé á fi ilé wa ṣe ibùgbé. Àṣẹ wà bí ó ṣe bá rí nìyẹn ní àṣẹ Ìdùmarè. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí àwọn ètò wa. Ẹ jọ̀ọ́ bá máa pín àwọn ètò wa fún àwọn èèyàn wa. Ẹ má gbàgbé lórí Oduduwa TV radio lórí YouTube wa. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Ó ṣe pàtàkì gan nítorí a fẹ́ rí pé a fẹ́ máa fi àwọn ìránṣẹ́ kan síta nípa ọ̀rọ̀ bí a ṣe máa ṣe ètò láti máa kópa nínú àwọn ìjọba wa. Torí bí a ṣe ẹ̀rí ń sìn pé wọ́n kàn fi ìyà jẹ wá ni. N tó dẹ̀ yẹ kó ṣẹlẹ̀ ni pé aláti bẹ̀rẹ̀ sí ní darí wọn torí àwa la ní àṣẹ àti agbára. Ọ̀nà àbáyọ tí a rí nìyẹn. Tá bá dẹ̀ ti ń kópa nínú ìjọba, á fún wa ní agbára àti àṣẹ láti tẹ̀síwájú lórí ọ̀rọ̀ òmìnira wa. Àwọn ìgbésẹ̀ yẹn ṣe pàtàkì. Lẹ́ẹ̀kan sí o, ẹ kú oṣù tuntun tí a wà yìí. Ayọ̀ àti ajé á fi ilé wa ṣe ibùgbé lápapọ̀ wa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Season 1 ló ń kí látòrí Oduduwa TV radio. Ẹ ṣeun àti máa rí bá.